Aláròyé máa wí o. níbi táwọn ọmọ ẹgbẹ́ APC ti ń ṣe ìpolongo ìbò ní tírélà ti yà pa ọ̀kan nínú wọn lọ́sùn. ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Abdulrasaq Ahmed ti pàdé ikú òjijì tí èèyàn méje mìíràn farapa lásìkò tí ọkọ̀ tírélà kan yà wọ àárín àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílùú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí wọ́n ṣe ìpolongo ìbò fún olùdíje sípò gómìnà lórúkọ ẹgbẹ́ wọn Bọ́lá Oyèbánjí. Aláròyé gbọ́ wípé ìpolongo ìbò tí wọ́n ń ṣe fún olùdíje wọn káàkiri yìí ló sì gbé wọn dé ìlú Ẹdẹ lọ́jọ́rùú Wednesday ọjọ́ 24 oṣù kẹfà ọdún yìí. Akọ̀ròyìn wa gbọ́ wípé ó kù díẹ̀ kí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ APC tí wọ́n ń ṣe ìpolongo ìbò náà dé agbègbè Òkè Gádà nílùú Ẹdẹ níṣẹ̀lẹ̀ búburú náà ṣẹlẹ̀. Alága ètò ìpolongo ìbò fún Oyèbánjí, Rẹ̀mí Ọmọwáyé, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní àwọn tí wọ́n farapa ti ń gbàtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn aládàáni kan tó wà ní Ọ̀fàtẹ̀dó àti Ẹdẹ. Ọmọwáyé ṣàlàyé báyìí pé èèyàn kan kú lójú ẹsẹ̀ nínú ìjàmbá náà. Àwọn méje ni wọ́n farapa díẹ̀díẹ̀ tí wọ́n sì ń gbàtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn aládàáni. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ ara rẹ̀ ṣàlàyé pé àwọn aláṣẹ gbọ́dọ̀ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ náà ní dáadáa ni. Ó ní gbogbo ìlànà ìwakọ̀ lójú pópó ni dẹ́rẹ́bà tírélà náà kọ etí ìkún sí tí kò sì dá àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n darí ọkọ̀ níbẹ̀ lóhùn. Ìṣẹ̀lẹ̀ náà bani lọ́kàn jẹ́ púpọ̀, ó sì jẹ́ èyí tó ṣeé ṣe kó má ṣẹlẹ̀. Ṣáájú ni ẹni tó kó àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ojú pópó sòdí wá síbi ti sọ pé ọ̀nà kan ni káwọn onímọ́tò máa gbà nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ APC yóò rin ọ̀nà kejì. Àmọ́ ojú ọ̀nà tí àwa gbà náà ni tírélà yìí tún kọrí sí tí wàhálà sì dé. Ojú ẹsẹ̀ ni ọmọkùnrin yẹn ti kú nígbà tí wọ́n kó àwọn tó farapa lọ sílé ìwòsàn fún ìtọ́jú. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀, igbákejì olùdíje fúnpò gómìnà nínú ẹgbẹ́ APC Benjamin Adereti ké sí àwọn tí ọ̀rọ̀ kàn láti ṣèwádìí dáadáa lórí rẹ̀. Ó ní ṣe ló dàbí ẹni pé dẹ́rẹ́bà tírélà náà mọ̀ọ́mọ̀ wọ àárín àwọn ni. Ó sì sọ wípé pẹ̀lú ìdánilójú pé tí ẹgbẹ́ akọ́ọ̀dù bá rò pé àwọn yóò dá ìpolongo ìbò dúró nítorí ìṣẹ̀lẹ̀ yẹn, wọ́n ń tan ara wọn jẹ ni. Àmọ́ ṣá o, agbẹnusọ ìgbìmọ̀ ìpolongo ìbò sáà kejì gómìnà Adémọ́lá Adélékè Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì sọ wípé kò bójúmu bí ẹgbẹ́ APC ṣe tún tẹ̀síwájú nínú ìpolongo ìbò wọn lẹ́yìn tí Ahmed kú. Ọlájẹ́ngbèsì ké sí àwọn òṣìṣẹ́ aláàbò láti túṣu désàlẹ̀ kòkò ìṣẹ̀lẹ̀ náà. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.